yìí ẹ̀sùn mọ́ bí ẹ wá kí ni mo gbọ́n sìn àǹtí Rámọ́tà ó ń lọ lo oògùn tí ó fi yọ̀dí tí ó fi yọmú ń lọ land hospital ẹ dákun talent tó introduce oògùn yẹn gan in the first place fún àǹtí Rámọ́tà ìbéèrè àkọ́kọ́ mo rí pé ó ti ń go viral láti bí ọjọ́ mẹ́ta ọ̀ǹtí tí mo tún wá tètè wọnú ẹ̀ dáadáa talent tó introduce oògùn yẹn sí àǹtí Rámọ́tà tá àǹtí Rámọ́tà tán fi ń jẹ́ kó lọ rẹ̀ lo oògùn ìjọ́ wo ni mo rí kún wọn tó wú tẹ́nìkan ń pẹ́ pé ẹsọ́ lóyún ni ó lóun ò lóyún àṣìlò oògùn tí wọ́n kọ fún yín ṣerú àǹtí Rámọ́tà ló ń lo oògùn tó fi ń sanra ẹ mọ stature àǹtí Rámọ́tà ẹ mọ bí structure tí wọ́n àkádàrà bọ́lọ́run ṣe dá àwọn nìyẹn bọ́lọ́run ṣe dá wọn nìyẹn talent tó introduce oògùn yẹn sí torí téèyàn kò bá introduce ẹ̀ sí tẹ́lẹ̀ kò ní ronú pé òun fẹ́ máa lọ lórí oògùn yẹn ẹ dákun tó bá tiẹ̀ wá lọ rèé ṣe bọ́m̀bọ̀m ara wo bọ́dì wo àǹtí Rámọ́tà fẹ́ fi gbé ìdí náà torí pé yóò bá ní ìdí bíi tèmi ń bí ọ̀rẹ́ èmi rí ara gbé iwájú mi rè mo rí ara gbé ẹ dákun ara wo àǹtí Rámọ́tà ó fi gbé ìdí ńlá ara wo ni wọ́n fi gbé ìdí ńlá ara ń tàn wínú ọ̀pọ̀lọpọ̀ yín alẹ́ ṣe surgery ẹ̀ lẹ́ ṣe surgery torí pé fẹ́ kí ìdí yín yọ ṣé kọ́kùnrin lè pè yín ọba àti surgery látọ̀dọ̀ sọ́túnla bọ́kùnrin bá máa nífẹ̀ẹ́ á nífẹ̀ẹ́ kó o sí ọmú kó o sọyán gbàǹgbà àwọn tó sọyán gbàǹgbà ibi ò lórí ọkọ ọkùnrin ògo ò láìkì wọn ẹlòmíì ló ṣèdí bí àpótí fẹ̀dẹ́kò ó fi gbogbo ìdí báyìí ṣe lébi ilé ìtìró ni kò rọ́kùnrin fẹ́ kò rọ́kùnrin olóòótọ́ ẹlẹ́tàn ló pọ̀ jù ẹlẹ́tàn ló pọ̀ jù tó bá ìtorí pé òun lọ rèé ṣe surgery ìwọ tó bímọ mẹ́ta mẹ́rin tó ẹ̀sẹ̀ lọ rèé ṣe surgery pé kọ́kùnrin lè máa fi ẹ àbó fẹ́ fi báwọn kan sì polówó ọjà artificial náà ń pè yẹn ìwọ tó lé pé wọ́n ń ta ìdí ẹlẹ́ẹ̀ṣẹ̀ bọ́m̀bọ̀m ẹlẹ́ẹ̀ṣẹ̀ polówó ọjà fáwọn tó ń ta fc tí ìdí fi ń yọ surgery kan ló ṣe ni ẹlòmíì yá ló ń polówó cream ẹ máa lo fítà yọ fítà kúrò ìwọ tó bá fẹ́ polówó cream yọ fítà kúrò má lo fítà kàn mú fóònù ẹ kó bọ́ síta polówó rẹ̀ kí ló dé ná irú àǹtí nísìn ọlọ́run kó ṣàánú àǹtí Rámọ́tà kó bá a dọ́wọ́lé àǹtí Rámọ́tà lọ rèé ṣe yọ̀dí ó lọ rèé lo oògùn ó rèé ra oògùn tó fi di pé ó láǹdì sí hospital o ọlọ́run ní kẹsà àdúrà o káàntí Rámọ́tà rí wòsàn ọ̀fẹ́ o látọwọ́ ọlọ́run o. Aunti Ramota lands in hospital in search of Big Bum Bum.